A ó máa fògo fún ọba ńlá ní tìẹ, a ó máa fògo fún ọba ńlá. A ó máa fògo fún ọba ńlá ní a ó máa fògo fún ọba ńlá. Fọjọ́ ìbí rẹ̀ tó wáyé pẹ̀láyọ̀, a ó máa fògo fún ọba ńlá. A ó máa fògo fún ọba ńlá ní a ó máa fògo fún ọba ńlá. A ó máa fògo fún ọba ńlá ní a ó máa fògo fún ọba ńlá. Fọjọ́ ìbí rẹ̀ tó wáyé pẹ̀láyọ̀, a ó máa fògo fún ọba ńlá. Mọ̀sẹ́lí àlà mọ̀sẹ́lí àlà aláṣẹ ìdènà Muhammadu. Aláwù mọ̀sẹ́lí àlà aláwù mọ̀sẹ́lí àlà aláṣẹ ìdènà Muhammadu. Nítorí Alhaji Ahmed Ajadi olówó, ọmọ olówó lókè Àpòmù nílùú Ìlọrin, ọmọ Ìlọrin Àfọ̀njá o, ẹnu dùn jù yọ, ìlú tóbi tó yẹn wọn ò léegun rárá. Ẹ̀sìn légúngún ilé bàbá yín, ẹ̀yin lọmọ ají fi kálámù dá wọn lẹ́kùn àmì ṣe kọ́ńdó. Wọn kì í sùn lágbàjì, kéwú ni wọ́n ń ké. Ẹni Àfọ̀njá bá bájà lówó òkúkú kéré. Ẹ̀yin lọmọ iná ò gbọ́rọ̀, wọ́n ní ọkọ̀jú rẹ̀ sómi. Omi ò gbọ́rọ̀, wọ́n ní ó fi kan tí tó burú. Ọtí tó burú ò gbọ́ràn lẹ bá mu fọ́mọ tó le. Ọmọ tó le ò gbọ́ràn lẹ bá kọjú rẹ̀ sógun. Àjàdí ọmọ olówó lókè Àpòmù nílùú Ìlọrin, mo kíyọkíyọ. Owó ọkọ Princess Àṣàbí Olúbùnmi Ọmọyẹni olówó. Owó bàbá Bíọ́dún nílùú Dubai. Ọmọ alájà Rodiat Ayélàgbé Àmọ̀sá, mo kíyọkíyọ. Òkú ọdún èní àṣeyí ṣàmọ́dún lọ́lá Ọlọ́run ọba. Ó wá ní fọdún èyí ṣàṣemọ, ìwòye àmọ́dún ìgbàlè rẹ̀ ìléni, owó lé rẹ̀ ìléni. Dùrù Jésù mo ní ọmọlé rẹ̀ ìléni, àlékún owó àlékún ire, àìkú baálẹ̀ ọrọ̀ ní kórí bá ń fìta ọlọ́rẹ̀. Aláṣẹ Teslim olówó Global Ventures ní Nàìjíríà àti nílùú Dubai, mo kíyọkíyọ. Alhaji Ahmed ló tún wá sọ wípé mo ti mọ̀ pẹ́ mi wá, mo ti mọ̀ pẹ́ mi wá fọ́lọ́run ọ̀gá ògo. Ọba aláṣẹ láyé, ọba aláṣẹ lọ́run ni. Elédùmarè ọba mo ní mọ̀lá, ó mà ló jẹ́ méjì tó ju ọpẹ́ lọ. Gbọ̀pẹ́ mi. A ní ọlọ́pẹ́ ń ṣọpẹ́, ọlọ́pẹ́ ń ṣọpẹ́ o. Alhaji Ahmed Ajadi olówó ló dúpẹ́ ọjọ́ ìbí. Ó ní ọlọ́pẹ́ ń ṣọpẹ́, ọlọ́pẹ́ ń ṣọpẹ́ o. Owó ọkọ Princess ìwọ mà ti rojú rere rẹ̀ o. Èdùmàrè ti ṣẹ́gun fún ẹ o. Ìwọ dẹ̀ ti rojú rere bàbá. Èdùmàrè ṣe ẹ́ lógo. Àdúrà tí ó gbà o, bàbá ti mú wọlé àṣẹ o. Àdẹ̀mọ̀ wípé wà retí ayọ̀ o, tí gbogbo àpáta wa bá yíyọ̀ o. Ọlọ́láyé ronú tèmi jọ, ọlọ́láyé mo bá ròde o. Àjàdí olówó Alhaji Ahmed tí mò ń kí lọ́wọ́lọ́wọ́. Owó ọkọ̀ Àṣàbí ló ń dúpẹ́ ọjọ́ ìbí. Owó bàbá Bíọ́dún ló ní máa dúpẹ́. Wọ́n ní ẹ ṣe kú ìdásí. Ọba tó dá wọn sí, wọ́n máa yọ́nú sí ẹ. Àwọn ọmọdé yọ́nú sí ẹ, àwọn àgbà kan yọ́nú sí ẹ. Alhaji Ahmed kóbìnrin yọ́nú sí ẹ, kọkùnrin yọ́nú sí ẹ. Gbogbo wọn bá ti yọ́nú sí ẹ, ó ṣọ́ọ̀dù ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba máa bá wọn gbé. Àánú ṣá lórí gbà, adé orí ọ̀kín. Àánú ṣá lórí gbà, adé orí ọ̀kín. Lọ́wọ́ gbòǹgbòdìlé Jésè, adé orí ọ̀kín. Ẹ̀yà kìnìún Júdà, adé orí ọ̀kín. Àánú ṣá lórí gbà, adé orí ọ̀kín.